Ọmọ Yorùbá, ìròyìn ayọ̀ ńlá kan leléyìí. Ọmọ Yorùbá, ǹjẹ́ nígbàgbọ́ pé wọ́n ti tú olóyè Sunday Igboho sílẹ̀? Ó yà yín lẹ́nu, ó yà èmi náà lẹ́nu. Ìjọba àpapọ̀ wọ́n ti tú olóyè Sunday Igboho sílẹ̀, wọn ò rí tí wọ́n rò wọ́n. Ṣùgbọ́n kí ló wá fà á tólóyè Sunday Igboho ṣe ti lọlé? Ọ̀rọ̀ yìí mi bá ti sọ láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn, ṣùgbọ́n mo mọ̀ọ́mọ̀ dúró dé àwọn nǹkan kan. Ọmọ Yorùbá, kí ló ta kórìíra ara wa báyìí? Kí ló tó yẹ pé olóore, kí ló tàwọn pàápàá jùlọ àwa ọmọ Yorùbá, kí ló ta nífẹ̀ẹ́ ká fojú olóore gúgi? Kí ló dé tí a nífẹ̀ẹ́ ká máa ṣe tánà di ara wa? Tọ́pọ̀lọpọ̀ máa sọ wá ní bàbá Tinubu, irọ́ ni, kò sí kankan tó kan bàbá Tinubu pẹ̀lú kéèsì Sunday Igboho. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Kí n tó jáde wá sọ̀rọ̀ yìí, mo kọ́ńtàtì àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn, nígbà tí information yìí kàn mí lọ́wọ́. Mo pe àwọn tó yẹ kí n pè, ṣé báyìí the same tí mo gbọ́ náà ni wọ́n sọ fún mi. Gbogbo ọmọ Yorùbá, ẹ bá bẹ gómìnà Seyi Makinde. Gómìnà Seyi Makinde, kí ló ń ṣẹlẹ̀? Torí àwọn nǹkan tá à ń gbọ́ kò dáa. Ṣé olóyè Sunday Igboho ṣẹ̀yìn tẹ́lẹ̀ ni? Ṣé ó ní kankan tólóyè Sunday Igboho ṣe fún yín tó ń dùn? Gómìnà Seyi Makinde, ṣé ó ní kankan tí olóyè Sunday Igboho ṣe fún yín, tàbí ẹni tó wà ní sàkáàní wọn tó ṣe fún yín tẹ́ fi ń bínú báyìí sí olóyè Sunday Igboho? Ẹ má bínú o, mi ì sí bẹ́ẹ̀. Gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ allegedly ni, mi ì dẹ̀ tí confirm ẹ̀ lẹ́nu yín. As the governor, àwa mọ̀ pé governor ni chief security gbogbo state. Nǹkan kan ò ní ṣẹlẹ̀ lẹ́ni state kí governor má mọ̀. Nígbà tó wá ká olóyè Sunday Igboho mọ́lé, tẹ́ bá mọ̀ nípa ẹ̀, átàtọ̀rọ̀ ká ọmọlé tán ẹ̀ padà mọ̀ nípa ẹ̀. Now, èmi nígbàgbọ́ ẹ máa gbé gbogbo fídíò tí mo máa ń ṣe, mo máa ń praise yín ni, mo máa ń dúpẹ́ lọ́wọ́ yín ni, mo máa ń ṣàdúrà fún yín ni. Kí ló bí irú fídíò tí mo fẹ́ ṣe lénìí? Ìbànújẹ́ ọkàn ló bí. Torí pé tí ò bá gbọ́ yìnyín, ọkàn ò ní bàjẹ́. Ọ̀dọ̀ tí bá fẹ́ wá nọ́mbà yín máa rí, mo fi Ọlọ́run búra. But kí n sọ síta báyìí pé gbọmọ Yorùbá bá wa dá sí. Gómìnà Seyi Makinde, kí ló lóye tó bá ní kankan tó lóye Sunday Igboho ṣe, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ sọ síta, tàbí kẹ ránṣẹ́ pé àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn, ó jẹ́ kó lóye Sunday Igboho ti wà nílé. Ẹ̀yin náà ẹ wo gbogbo ìgbà tẹ́ fi ń pariwo síta, tẹ́rọ́rìsì ti wọ Ọ̀yọ́ o, kíní kan ti wọ Ọ̀yọ́ o, kíní kan. Ṣé olóyè Sunday Igboho lè wà lé kí tẹ́rọ́rìsì wá sọ́yọ́? Wọn ò ní dé Ọ̀ṣun débi tó máa dé Ọ̀yọ́. Ọ̀ṣun báwo? Wọn ò ní dé Èkìtì, wọn ò ní wọ Oǹdó, wọn ò ní wọ anywhere ilẹ̀ Yorùbá. Ẹ̀yin fún ara yín mọ̀. Tó bá dẹ̀ já wọn kan ló ní kẹ yarí kanlẹ̀, ẹ jẹ́ ká mọ̀. Because lára àwọn young governor tá a nífẹ̀ẹ́ ní, a nífẹ̀ẹ́ yín gan, a lè gbà fún yín. Torí ẹ̀ lè jẹ́ pé ẹ̀yin àti Governor Dàpọ̀ Abíọ́dún àti kó yan yín kéré, but n ta gbọ́ yìí ó bà wá nú jẹ́ gan. A gbọ́ kí bàbá Tinubu wọ́n ti yọwọ́ kúrò lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho tipẹ́tipẹ́, wọ́n ní wọ́n yàn wá báyìí. Ṣé lóòótọ́ ni? Ṣé rọ́lọ́ ń pa? Wọ́n ní wọ́n yàn wá báyìí pé bàbá Tinubu sọ wípé ẹ mọ bẹ ṣe máa ọ̀rọ̀ olóyè Sunday Igboho tẹ́ bá let it go. Wọ́n ní ṣùgbọ́n láti ìgbà tí wọ́n ti jíṣẹ́ fún yín, ẹ sọ kankan, ẹ kò dákẹ́ ni. Kódà a tún gbọ́ pé dídákẹ́ tẹ dákẹ́ ó wà nùkọ̀ tó ti jẹ́ kó olóyè Sunday Igboho wà ní exile.
as the governor of the state, kódà kí president má fi wọ́n lẹ̀, as the number one citizen of the state, ẹ lágbára láti sọ pé Olóyè Sunday Igboho ṣe jẹ́jẹ́ ó yá máa wọlé bọ̀. Gómìnà Seyi Makinde, ẹ̀yin fún ara yín gan ẹ mọ̀ lọ́kàn yín pé Olóyè Sunday Igboho kì í ṣe jàǹdùkú. Ká má tí wàá sọ pé gbogbo ọmọ Yorùbá ló mọ̀. Àsìkò tá a wà yìí, àsìkò tó yẹ káwa Yorùbá ká fara wa mọ́ra ni, kò ń ṣe àsìkò ká máa bára wa jà. Èmi ò dẹ̀ rò pé ó ní ibì kankan tó lè Sunday Igboho ti dìtẹ̀ yín tàbí tí wọ́n Olóyè Sunday Igboho ráyè. Gbogbo èyí tí mò ń sọ yìí kó má dàbẹ́ ní bá parọ́ kò sẹ́ tó mọ́ mi ìgbóhùnra mi. Torí mi ò ní rò tọ̀rọ̀ kí n má sọ. Gómìnà Seyi Makinde, kí ló ń ṣẹlẹ̀? Ẹ jáde kẹ́ wá sọ̀rọ̀. Látìgbà tó ti mú Olóyè Sunday Igboho ẹ̀ tí ì sọ á lórí ọ̀rọ̀ wọn. Kí ló ń ṣẹlẹ̀? Ṣé wọ́n ń ṣọmọ Ọ̀yọ́ mọ́ ni? Ṣé wọ́n kì í ṣọmọ Yorùbá mọ́ ni? Àbí kí ló fà á tó ti ṣe wà ń ta, tó ti ṣe wà ní exile? Ẹ̀yin náà wò ó, exile tó wà ó hàn lára Ọ̀yọ́, ó hàn ní gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ wo àwọn tẹ́ ń kówó fún kọ́ba yín bá tu security, kí ló ń ṣe sí? Wọn ò rí kankan ṣe sí i. A gbọ́ pé náwó tó pọ̀, a lot of money, millions of nairas. At the end of the day, kẹ́ ẹ̀ padà rí kankan. Ẹ jẹ́ ká lu ẹni tó lọ́wọ́ bá fà lẹ̀. Olóyè Sunday Igboho ló lọ́wọ́ ń fà kalẹ̀. Èmi ò dẹ̀ rò pé bóyá ọ̀tá lẹ́yìn àti wọn, torí nígbà tó Olóyè Sunday Igboho ń ṣòṣèlú gan, pátì kan náà lẹ́jọ́ wà, ẹ̀dẹ̀ close ọ̀rẹ́ ni yín. Mo ní àwọn picture yẹn àti Sunday Igboho tí ò ń ṣe mẹ́wàá, mo ní lọ́wọ́. Nígbà tó dùn pagun yín bọ̀, a lot of things la gbọ́ náà bọ̀ kò kàn wá. I beg you follow the property. Ní tó bá ti kọjá ti kọjá. Ohun tó bá wà nílẹ̀ báyìí ní kẹ́ jẹ́ ká sọ, tàbí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní kẹ́ jẹ́ ká mọ̀. Nísìnyí wọ́n kọ lẹ́tà sí Ọ̀yọ́ state. Àwọn Fúlàní níbi tó láyàdì. And these are the same people tí wọ́n jẹ́ kí Olóyè Sunday Igboho di èrò exile. Gbogbo wàhálà tó ṣẹlẹ̀ sí Olóyè Sunday Igboho Ọ̀yọ́ ló ti ṣẹlẹ̀. Gbogbo ìjà ọmọ Yorùbá tó Olóyè Sunday Igboho gbé Ọ̀yọ́ ni wọ́n ti gbèjà wọn. Ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Ọ̀yọ́, ẹ̀yin tẹ́ jẹ́ àgbààgbà lọ́yọ́ state, tí ẹ ṣe bẹ́ẹ̀ ní pé ọ̀rọ̀ yẹn kọ́ yìí kò dẹ̀ dáa. Ohun tọ́pọ̀lọpọ̀ yín tẹ̀ ń ṣe f'Olóyè Igboho kò dáa, kò jẹ́ kó rí bẹ́ẹ̀, kò dáa. Olóyè Sunday Igboho gba Ọ̀yọ́ nígbà ẹ̀rùn, wọ́n gba Ọ̀yọ́ nígbà òjò, wọ́n gba Ọ̀yọ́ nígbà tí ikú dé sí Ọ̀yọ́ state. Olóyè Sunday Igboho ló dìde. Gbogbo àwọn tẹ́ ń fún lówó kọ́ bàbá yín ṣe lókàtí mélòó lẹ rí nu wọn? Owó tẹ̀lẹ̀ fún wọn mélòó, kí ló rí fi ṣe? Wọ́n kọ̀ máa gbowó yín, wọ́n máa fi jẹun ni. Àníkẹ́ gbéṣẹ́ fún Olóyè Sunday Igboho, ẹ ṣáà fún wọn freedom kẹ́ tó kúrò ńbẹ̀. Ẹ̀yin ni gómìnà nígbà tí Ṣáájú àtàwọn èèyàn tó ń jí àwọn èèyàn gbé ní Ọ̀yọ́ state. Ẹ̀yin kò rí kankan ṣe sí àti gọ́vùnà, rí kankan ṣe sí. Wọ́n jẹ́ kẹ́ ṣe kankan sí. Gbogbo Ọ̀yọ́ state wọn ò lè sùn kó dijú méjèèjì. Ìjọ́ kìíní àná kò ń ṣe pé Olóyè Sunday Igboho kọ̀ déédéé dìde láti lọ fèsì Ṣáájú. Ẹ̀yin fún ara yín àìmọye report ló ti wá sórí tébù yín lórí ọ̀rọ̀ Ṣáájú yìí. Ẹ̀rí máa jẹ́ mi nìṣó.
àìmọye report táwọn àgbẹ̀ tí wọ́n ti mú lọ sí police station tó ti mú lọ káàkiri, but torí pé ó ń lo federal backup olórí burúkú Muhammadu Buhari, ó ń fún àwọn terrorist ní backup. Nítorí ẹ̀ àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn, ó sunkún wá bá olóyè Sunday Igboho Sile. wọ́n kọ́ lọ bá ààrẹ Gani Adams, ààrẹ ò dá wọn lóhùn. olóyè Sunday Igboho dẹ̀ dá wọn lóhùn. Kò ń ṣàrẹ nìkan lọ bá, a lot of people ni wọ́n lọ bá, káwọn kan tó mọ ìdí àwà pé ṣèbí ọkọ̀ yọ́lá wáyé náà ṣe ló bá olóyè Sunday Igboho. Igboho kẹ ẹ mọ̀, àwọn ẹni yẹn kò ní confidence láti lọ bá gbò. Wọ́n á kó àwọn àgbààgbà, wọ́n kó wọn mọ́ra kó tó wá lu ọkọ̀ kan láti lọ bá olóyè Igboho. bó ṣe sọ báyìí, bólú ìṣòdì sí pé ó ti gbọ́ pé ṣé nílẹ̀ Yorùbá wa yìí náà, ṣé lọ́yọ̀ọ́ wa yìí náà, ó dáa, màá lọ bẹ̀. Ibí yìí jẹ́ ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára tí wọ́n ti gbìyànjú àti lọ́bọ̀ tí wọ́n rí kankan ṣe sí. Àwọn ọba tó wà ní ìlú yẹn gan sọ fún olóyè Sunday Igboho wípé ó ló fẹ́ lọ, ó dáa, kò sí wàhálà, tó bá ní wàá lọ rí wàá bọ̀ rí. Wọ́n ṣàdúrà fún olóyè, wọ́n bọ Ògún, wọ́n bọ Èṣù, wọ́n bọ Bàtálá, wọ́n bọ Balúayé, wọ́n bọ oríṣiríṣi àwọn òòṣà láti tẹ̀lé wọn lọ, tẹ̀lé wọn bọ̀. Ibẹ̀ náà làwọn aláàfáà náà ti ṣe tiwọn, làwọn pásítọ̀ náà ti ṣe tiwọn, làwọn oríṣiríṣi onígbàgbọ́ tó ń ṣàdúrà fún wọn pé wọ́n á lọ rí, wọ́n dẹ̀ lọ rí, wọ́n dẹ̀ bọ̀ rí. Ẹ̀yin náà wo ọwọ́ tí Sálì kọ́kọ́ yọrí. Èèyàn wá kìlọ̀ fún pé ẹ má pa àwọn èèyàn mọ́, ẹ má jí àwọn èèyàn gbé mọ́. Tẹ bá tún jí àwọn èèyàn gbé tó track ẹ̀ tí wọ́n rí pé ó líǹkì mọ́ yín again, because a lot of kidnapping ló ti wà link mọ́ máa tí wọ́n lé yẹn. Wọ́n ní tó bá jíyàn gbé òun ló máa gbowó, ló máa kí irú kan tí Gúnmi ṣe ń sìn náà lòun náà ń ṣe negotiator láàrin terrorist àti victim. Can you imagine? Olóyè Sunday Igboho àwọn lọ síbẹ̀ kó tó gẹ̀ẹ́tì ilé ẹ̀kọ́. Bàbá yẹn ó ń lo ìyálà ìyá òbí. Ẹ máa wọlé ẹ̀ báyìí, igbó lẹ wọn máa wò, igbó lẹ máa rí. Tí ó bá ń ṣẹni tó ṣe kéde tó fẹsẹ̀ rìn múlẹ̀, ní tó ju aríjọ yẹn, wọ́n tó confirm pé ilé ẹ̀ rí. Ó lo ìṣíjú, ó lo àbámọ́dá, ó ń lo oríṣiríṣi nǹkan. Olúwa mi kọ́ bọ̀ bàtà ọkọ ní ilé èrè ẹ mọ̀ àsọmọgbọ́n. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, kí lẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho? Ẹ má jẹ́ àdálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọba ilẹ̀ sunkún wá bá olóyè Sunday Igboho lábẹ́lẹ̀ lẹ́rún àwọn èèyàn wá. Olóyè Sunday Igboho ètí ìpadà sílé wọn sókà freedom for Chief Sunday Igboho. Gọ́vnà Seyi Makinde, kí ló ń ṣẹlẹ̀? Mo wá béèrè ní lásìkò. Ẹlẹ́kejì tí bá máa jáde màá wá sọ̀rọ̀. Mi lè rí gbàdúrà kí n jáde lẹ́lẹ́kẹta lórí ọ̀rọ̀ torí mo mọ̀ kó máa dọ̀dọ̀ yín. Ẹ wò ẹ gbọ́. Inú àwọn ọmọ Yorùbá ò dùn sí yín lásìkò yìí. Gọ́vnà Seyi Makinde, kí ló ṣẹlẹ̀? Kí ni Igboho gbà lọ́wọ́ yín? Àbáwọn wo ni wọ́n sọ fún yín pé ẹ gbọ́dọ̀ jẹ́ kí president fi Igboho lẹ̀? Olóyè Sunday Igboho fàdíyà. Wọn ò fi tipátipá báyọ̀ sùn. Wọn ò jalè, wọn ò fààyàn nítọ́yá. Kí nìkan tí wọ́n ṣe? Wọ́n ní kí Fúlàní má pa àwọn èèyàn àwọn mọ́. Nítorí pé olóyè Sunday Igboho lé Sálì
pé tó bá ti lè gbégbé àlàáfíà pẹ̀lú wa, tó bá ti mọ̀ kó fẹ́ máa jí àwọn èèyàn wa gbé ni, a máa lé ẹ kúrò níbà. The next thing, àwọn ọmọ ẹ̀ kọ́ fọ àbọn yọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní dàbọn bò wájọ́ yẹn, ìwọ̀nba díẹ̀ tí kámẹ́rà gbé lọ rí. N tó ṣẹlẹ̀ níjọ́ yẹn ó kọjá nǹkan tó rí lórí kámẹ́rà. Gbogbo àwọn ọmọ ẹ̀ ni wọ́n lọ yọ̀bọ̀n tó bẹ̀rẹ̀ sí ní dàbọn bò wá. Kólúwa ẹ̀ má fẹsẹ̀ múlẹ̀, ṣé ohun tá à ń sọ ìlà máa sọ lé ní. Ọlọ́run ṣe tẹ́bàtẹ̀ ìrọ́pọ̀lọpọ̀ kẹrí díẹ̀ bọ́n ṣe máa ń ṣe tó máa ń pa àwọn èèyàn nìyẹn. Anybody tó bá ti wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé ẹ má jiyàn gbé mọ́ Sálí, wọ́n máa ń pa àwọn ènìyàn ní àlẹ́jẹ́ ìbàṣẹ gbọ́, wọ́n máa ń wéṣì àwọn ènìyàn ni. Gọ́vnà Seyi Makinde gun ò lè sọ pé àwọn ò mọ̀ sọ̀rọ̀ tí mò ń sọ. Wọn ò lè sọ pé àwọn ò mọ̀ pé Sálí ó ń ṣiṣẹ́ ibi bẹ́ẹ̀ yẹn. Èmi lọ́kàn mi gẹ́gẹ́ bí gómìnà tó súnmọ́ olóyè Sunday Igboho kan tó dóyà pé tẹ́bàtì ẹ̀ lè já wọn tán pé wọ́n ń bọ̀ lẹ́yìn tó mú wọn tán fi wọ́n lẹ̀, ó jẹ́ kẹ́ lè dúró tó olóyè Sunday Igboho. Ó jẹ́ kẹ́yìn fún ara yín àti gọ́vnà kẹ́ bá wa gbégbèsè láti má jẹ́ kí bàbá yìí regret páwọn já fún Ọ̀yọ́ state. Tó bá yẹ pé ẹ̀mí wọn ti bọ́ sí ìgbà yẹn náà, that's all, life will continue. Ṣó ẹ kó rí bẹ́ẹ̀? Kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn wa, ẹ bá wa ránṣẹ́ sí gọ́vnà Seyi Makinde ní comment section pé kí ló lóyè Sunday Igboho ṣe. Kó jọ̀ọ́ kó folóyè Sunday Igboho lẹ̀. As a matter of fact, lóòótọ́ wọn ò disturb olóyè o, wọn ní kó má wọlé o, but freedom yàtọ̀ sí freedom. Olóyè Sunday Igboho ń kó àwọn àtàjọ ọmọ wọn lẹ́yìn pẹ̀lú èrò lọ fi wọlé lọ fi jáde. Ó jẹ́ kó lè dá wọlé, ó jẹ́ kó lè dá jáde, ó jẹ́ kó lè súnlé wọn. Ẹ jẹ́ ń já yín, bàbá Tinubu wọn ò mọ̀ kọ́kọ́ nípa ọ̀rọ̀ yìí, èmi ń sọ reality fún yín. Ó jẹ́ kẹ́ mọ̀ pé mo súnmọ́ bàbá mi Olóyè Sunday Igboho, mo súnmọ́ wọn bí iṣan ọrùn, mo fẹ́ lè sọ pé mo súnmọ́ wọn jù lásìkò yìí. Tí omi lè gbà bọ̀dẹ̀ fún wọn. Bàbá Tinubu n tó ń ṣe wọ́n nísìnyí, ó kọjá ọ̀rọ̀ bí ẹnìkan ṣe kinní kan mọ́. Ọwọ́ gómìnà state Olóyè Sunday Igboho lọ̀rọ̀ yìí kún sí, which is Seyi Makinde. Tí Katsina government tó bá lè máa sọ fún ilé ẹjọ́ pé kó fi àwọn terrorist 70 tí wọ́n mú sílẹ̀. Olóyè Sunday Igboho ṣe terrorist náà. Katsina state wọ́n mú terrorist 70. Wọ́n dẹ̀ sọ fún ilé ẹjọ́ pé kó fi wọ́n sílẹ̀, pé tí ilé ẹjọ́ ò bá gbà àwọn máa tú wọ́n lẹ̀. Wọ́n ti fi wọ́n lẹ̀ náà, 70 of them. Wọ́n ti fi wọ́n lẹ̀. Terrorist tó pààyàn, tó gbẹ̀mí lẹ́nu èèyàn, tó pa ọlọ́pàá, tó pa sójà, tó pa ọlọ́dẹ, tó pa civilian, tó pa military, tó pa anybody, tó jíyàn gbé. Wọ́n ti release wọn, wọ́n tún ti kóbọ̀ wọn fún wọn. Gbogbo àná la rí fídíò kan tí gọ́vnà kan pariwo jáde tó ní òun múyàn, òun mú lọ fáwọn ẹlẹ́ṣọ́ ààbò pé gbà tó máa yá táwọn máa gbọ́, wọ́n ti fi sílẹ̀, kódà wọn ọ̀dà fún màbò ní kán filẹ̀ kán tún gbèbùn ẹ̀ fún. Kí la wá ń sọ? Ẹ bá wa bẹ àwa bẹ̀ wọ́n lásìkò ìbáyìí, àwa bá wọn jà. Gọ́vnà Seyi Makinde, gbogbo ohun tẹ bá mọ̀ lórí ọ̀rọ̀ Olóyè Sunday Igboho, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá wa sọ gbogbo ètò pẹ̀tẹ́lẹ̀. Mo fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ bàbá mi dáadáa, bàbá wa ọba Olúgbọ́n. Bàbá ni bàbá yẹn. Ọba Olúgbọ́n, ọba lọ́ba yẹn. Tó bá sọ pé lára àwọn ọba tó jẹ́ kéèyàn máa fi tọrọ, bàbá wa ọba Olúgbọ́n wọ́n jẹ́ ẹ̀kọ́ ń bẹ̀. Bàbá yìí ó sùn, wọn ò wo. Gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ti play part wọn. Pé Olóyè Sunday Igboho wọlé wọ́n ń jáde, iṣẹ́ àwọn ọba ilẹ̀ Yorùbá nìyẹn. Pé à ń wọlé pẹ̀lérò, à ń jáde, wọn àtáàkì wa.
mo sọ fún yín pé federal government ò ráyè kọ́ ọmọ rí wá, wọn ò ráyè tiwa, state ló kún sí. State ló máa sẹ́ndì lẹ́tà tó fi máa ṣí àkáǹtì olóyè Sunday Igboho. State ló máa kọ lẹ́tà tó fi máa fún wọn ní passport wọn padà. State ló máa kọ lẹ́tà tó máa fi ní access sí gbogbo nǹkan tó jẹ́ tiwọn tí wọ́n freeze. A state governor can do that. Gbogbo tó ṣẹlẹ̀ yìí Ọ̀yọ́ state tó ti ṣẹlẹ̀ kò ṣàbújá. Kábọ̀ sí ń bọ̀ sí ọmọ olódò dẹ ló wà bẹ́ẹ̀ sí ọmọ Yorùbá ni. Ṣe rí ọmọ Yorùbá ẹ̀ka tọrọ dáríjì tó pọ̀ nígbà míì ibi tá a bá ń fojú sí ọ̀nà òkè gbàgbé gbogbo ọ̀rọ̀ òpọ̀ ṣe sọ ni àwọn kan wà tó ti fẹnu bà tiwọn jẹ́ tó dẹ̀ pé wọn ń ṣe wéèyàn bẹ́ẹ̀. ọmọ Yorùbá bàbá Tinubu ò rí tiwa rò. I'm talking from a reliable source. Bàbá Tinubu wọ́n ti ní kọ́ polóyè lẹ̀, àwọn kọ̀ọ̀kan lọ́ọ́ yarí fún wọn gbọ́dọ̀ fi wọ́n sílẹ̀. tó bá jẹ́ ọ̀tẹ̀ fẹ́ gbọ́ ni ẹ̀hún náà ni mo ti sọ yìí, àwọn kan lọ́ ní wọn gbọ́dọ̀ fi wọ́n lẹ̀. Bàbá ọba Olúgbọ́n wọ́n gbìyànjú, bàbá wa Onírìṣà àrólé Odùduwà Ọ̀rìnkìlẹ̀ mìtìtì àfìdí ọ̀tẹ̀ janlẹ̀. Bàbá kábíyèsí o, bàbá Olúgbọ́n kábíyèsí o, ọba Ọlọ́wọ̀ kábíyèsí o, ọba Jèrò kábíyèsí o, bàbá wa Aláké Ẹ̀gbá kábíyèsí o, bàbá wa ikú ọba Yèyè Aláàfin Ọ̀yọ́ kábíyèsí o, gbogbo ọba ilẹ̀ Yorùbá kábíyèsí o. Àwọn ọba wọn ti ṣiṣẹ́ tiwọn clean tàdé rí ohun tó iṣẹ́ administration ló kù báyìí. Ìtí gọ́vnà fẹ́ ṣe ló kù báyìí, gọ́vnà ló ní finishing. Ẹ̀yin tẹ́ bá súnmọ́ gọ́vnà Seyi Makinde ẹ sọ fún wọn ìjọba máa tàn. Ojú wo la fẹ́ fi máa wòra wa? Lóòótọ́ tí gọ́vnà Seyi Makinde ò bá polóyè lẹ̀, tó bá tó àsìkò tọ́lọ́run fẹ́ jẹ́ kó wọ́ọ̀lù wọn á wọlé, but àpọ́nlé ló máa jẹ́ fún yín tó bá jẹ́ ilẹ̀ fi wọ́n lẹ̀kẹ́ tó lọ, torí pé àsìkò yín ni wàhálà ìṣẹ̀lẹ̀. Ẹ mọyì èèyàn tí wọ́n pa, tí àwọn Fúlàní ẹ̀ pa on a daily basis ní Ọ̀yọ́ state. Ṣèbóhùn lẹ́yìn náà jáde pé sáré ló wá pariwo ńgbà kan pé 2 kilometers níbi tẹwà làwọn terrorist wà lọ́sẹ̀ gbá lọ́sà o. Neighboring state ní Ọ̀ṣun state the same thing. Governor Jackson Adémọ́lá wọ́n pariwo síta náà, the same terrorist yìí náà ni ẹni tó dẹ̀ kápá àwọn Fúlàní. Wọ́n convince yín láti lè jẹ́ kó rí wọn lé síta. Ẹ lọ bá àwọn gómìnà náà ti ṣe máa ń ṣe, àwọn northern governor ẹ lọ bó ṣe máa ń protect àwọn ọmọ wọn. Àwọn ọmọ tó jẹ́ terrorist ni wọ́n, and we are not terrorists, we are freedom campaigner, and you all know that we are peaceful people. We say no to terrorism. Kí la wá ń sọ? Kí la wá ń tọra wa fún? Gọ́vnà Seyi Makinde, mo bẹ̀ yín látọ̀dọ̀ tèmi, mo nawọ́ ẹ̀bẹ̀ sí yín. Ẹ bá wa ṣe finishing, kí pépà gbé, kí rédíò gbé, kí tẹlifíṣàn gbé. Mi ò paṣẹ òògùn bẹ́ẹ̀ yìí tó jẹ́ ká mọ̀ wípé ọ̀dọ̀ yín ló kù sí báyìí. Bàbá wa Abdulrasheed Ládọjà kábíyèsí Olúbàdàn ti ìlú Ìbàdàn. Tó bá sọ pé àwọn ọba tí a lè fi yan gàn, àwọn ọba ni. Bàbá wa Ládọjà, ẹ jọ̀ọ́, amọ̀pẹ́ ti gbìyànjú gẹ́gẹ́ bí ọba. Ẹ bá wa wọn kókó ìsí. Gọ́vnà Seyi Makinde, a lot of people ẹ ti kẹ̀yìn sí ní Ọ̀yọ́ state. Kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ wo táwọn èèyàn ń sọ nípa yín nísìn, wọn lè ti sọ̀rọ̀ ayé di ọmọ onílẹ̀. Ẹ ń talẹ̀ àwọn èèyàn káàkiri, ẹ ń ṣe but àwa ò believe kò tọ́ ni. Àwa believe pé àwọn opposition ni wọ́n parọ́ mọ́ yín. Ẹ wá jẹ́ ká rí ọmọlúwàbí lára yín lásìkò ẹ tí Oloye Igboho lẹ̀.
mo fẹ́ kẹ́ mọ̀ wípé ìjọba máa tán, àwa ara wa ló máa kù. Ọwọ́ ta bá náà tira wa ń sìn, òun ló máa dìtámì irú ojú tá a fi máa wúra wa tẹ bá kúrò nípò agbára. Gómìnà Seyi Makinde, mo fẹ́ kẹ́ mọ̀ pé ipò tẹ wà lénìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti jẹ gómìnà. Ayé ò dẹ̀ parẹ́, wọn ò dẹ̀ pa stéètì rẹ̀, wọ́n á lò lọ́wọ́ máa lò wá kúrò bẹ́ẹ̀ ni. Oloye Igboho ṣọ̀tá yín o, Olóyè Sunday Igboho rẹ̀ ṣe ń tẹ̀lé bájà. Ẹ má jẹ́ kí anybody tọ́yìn, tàbí kẹ́ má jẹ́ kí ẹnì kọ́kọ́ parọ́ fún yín. Olóyè Sunday Igboho ṣe bájà o, ẹ lè bá wọn jà o. Ẹ fà wọn mọ́ra, búrọ́dà yín ni wọ́n. Ẹ ti jọ wà kẹ́ tó di gọ́vnà. Ẹ̀yin fún ara yín náà dẹ́ mọ àwọn gudugudu méje ẹ̀yà mẹ́fà tí bàbá yìí ṣe. Ká gbọ́, kò sí pé tó fẹnu wọn sọ o, ká gbọ́ níta. Kódà gan níbi tá a gbọ́ dé, ọ̀nùlẹ́dì kan tó wá látẹ̀kù tó yarí pé ẹlẹ́ṣọ̀ yẹn o, ẹni tó wọlé l'APC ni wọ́n gbọ́dọ̀ gbé fún. A gbọ́ pé Olóyè Sunday Igboho wà nú àwọn tó yarí pé ẹni tó bá wọlé ni kó gbé fún ìtìsẹ́yìn. Wọ́n jà lójú yín, wọ́n jà lẹ́yìn yín. Gómìnà Seyi Makinde, mo bẹ̀ yín o, Olóyè Sunday Igboho kì í ṣe auxiliary o, ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ pọ̀ o. Jàǹdùkú ni auxiliary, freedom campaigner Olóyè Sunday Igboho báyìí o. Gbogbo tó bá ti ṣẹlẹ̀ sẹ́yìn yẹn ti lọ. Ó ti yẹ yín bẹ́ẹ̀, ẹ tú Olóyè Sunday Igboho lẹ̀ o. Ìyẹn jẹ́ ti gómìnà Seyi Makinde. Àwa ọmọ Yorùbá tó kù, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní pariwo freedom for Seyi Sunday Igboho, freedom for Seyi Sunday Igboho. Nísìnyí ibi tí ariwo wá fẹ́ sẹ́ńtàsì Ọ̀yọ́ state governor, ibẹ̀ ni ariwo wá fẹ́ lọ nísìnyí. Ẹ kẹ́ gbàgbé Àbújá. Ọ̀yọ́ state governor tó jẹ́ governor state Olóyè Sunday Igboho àti governor state tí gbogbo wàhálà yìí ti ṣẹlẹ̀, ọwọ́ wọn ló kù sí báyìí. Bẹ́ẹ̀ ni ọwọ́ wọn ló kù sí. Ẹ̀yin tẹ́ bá súnmọ́ wọn, kẹ́ bẹ̀rẹ̀ sí ní ránṣẹ́ sí wọn. Ẹ̀yin tẹ́ bá ní nọ́mbà wọn, ẹ pè wọ́n, ẹ mẹ́sẹ̀jì wọn. Tẹ́ bá lè ní nọ́mbà wọn, ẹ lè pè mí náà, mo lè pè wọ́n. Kí n bá wọn sọ tó ń jò tọrọ. Ẹ bá wọn sọ èyí tó ń jò tọrọ. Tó bá ṣe bẹ́ẹ̀ tán kúrò, tí wọ́n yọwọ́ kò lórí ọ̀rọ̀ Olóyè Sunday Igboho, a fẹ́ jẹ́ kó mọ̀ wípé ọ̀rọ̀ kan wà tó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run ní téèyàn bá yin òun máa gbé òkúta lásán tó jẹ́ nǹkan kan, òun máa gbé dìde kó bẹ̀rẹ̀ sí ní yìn òun. Tó túmọ̀ sí pé tẹ́ bá ṣe, ẹlòmíà ṣe, bọ̀ kò bá wá dáa. Kí ìjọba yín lè wà balance, mọ iye ọba tí ẹ fi jẹ ṣá. Tó Olóyè Sunday Igboho bá dìde gbà yẹn, ṣe máa rójú ráyè pẹ̀fẹ́ ìjọba, ṣe máa rójú ráyè pẹ̀fẹ́ ṣèjọba. Olóyè Sunday Igboho tó dìde, àwọn ló káàpù àwọn terrorist yẹn, àwọn ni wọ́n jẹ́ kó finish Ọ̀yọ́. Ṣèbó ni wọ́n sọ pé wọ́n tún ti ń bọ̀ yìí. Ṣé tó Olóyè Sunday Igboho bá wà nílé, wọ́n bí alájà Fúlàní terrorist kan kó lóun fẹ́ wá ká àwọn ará Ọ̀yọ́ mọ́, kóun wá pa wọ́n. Ó tún kọ déètì, ó fọjọ́ sí, kábíyèsí Elédùmarè. Àìsílé olóyè má dá nǹkan lẹ̀ o. Àìsílé bàbá mi Májàsọ́lá, Olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà, owó baba dámì, ọmọjọmọ lọ, àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Tábà rí ká ní arí ẹmu ẹkì ẹran bí ó ẹ̀kọ́. Ládé bàbá wa Aláàfin ò ládé, adé bàbá wa aládìkún la gbà fún bàbá wa Aláàfin. Mádèmádè òjò pàṣẹ kẹrẹ má dé ọmọ Àtìbà,
ọmọ àjòrò sùn, ọmọ òkúta mẹ́ta Ìgbòho. Ọmọ Yorùbá, ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìròsọ rere o. Ẹ má rò bí a máa gbé mi wá cash cruise. Gbogbo nǹkan tí mo sọ nínú fídíò yìí, I meant it. Mo mean ni ẹ̀. I swear to God, mo fi nǹkan tí màá jẹ́ fi ṣẹ̀rí fún yín. Mo mean ni ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Mi ò wá ṣeré. Ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi láti gbọ́ wípé gọ́vnà Seyi Makinde ló kù tó ń dá freedom olóyè Sunday Igboho dúró. Ládùúgbò bí mo ṣe máa ń praise gọ́vnà Seyi Makinde, bá ṣe ń praise wọn, tá à ń pọ́n wọn lé, tá à ń gbé wọn gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀, kò jẹ́ ká wá gbọ́ pé wọn ló dá freedom olóyè Sunday Igboho dúró. Agbọ́ ni àìtí ìgbà, ìdí nìyẹn tá a ti wá pariwo yìí. Bó bá ṣe jẹ́ ẹ jáde kí wọ́n bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀. Àwa la yàn yín síbẹ̀ as the governor. Àwa la dìbò tá yàn yín síbẹ̀, ẹ wá bá wa sọ̀rọ̀. Kí ló ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho? Látìgbà tí wọ́n ti mú wọn, gọ́vnà Seyi Makinde ò ṣe mistake ìsọ̀rọ̀ yìí lórí ẹ̀. Àbẹ̀jú kánná, a rò pé everybody is entitled to his or her opinion. Wọ́n lẹ́tọ̀ọ́ láti ṣèkan tó bá wá látọkàn wọn, kò kàn wá. Àìmọ̀ ìgbà tá a bá jáde tó máa wá, tí Fúlàní máa wá attack Ọ̀yọ́, tá a máa ṣe damage control, tá a máa pọ́n gọ́vnà lè ṣe gbogbo ẹ̀. Ṣé o tó wáyé kí gọ́vnà Seyi Makinde kọ́ fi sọ fún wa rè? Àìtí ìgbà kò tọ́ ni. Nǹkan kan ló dá mi lójú o. Bó pẹ́ bóyá olóyè Sunday Igboho máa wọlé padà sí Nàìjíríà o. Afẹ́jẹ́ kẹ́ mọ̀ yẹn. Ẹ fi wọ́n lẹ̀. Ọlọ́run máa gbé lòmíì láti fi wọ́n lẹ̀ tẹ́yìn bá fi wọ́n lẹ̀. Ṣùgbọ́n ohun tó ti ga jù ní pé kó jẹ́ gọ́vnà Seyi Makinde ló máa fi wọ́n lẹ̀. Torí àsìkò wọn, gbogbo àwọn security tí wọ́n ní wọ́n fail gbogbo ará Ọ̀yọ́. Lolóyè Sunday Igboho ṣe dìde. Ó ṣàníyè tí gọ́vnà ń gbà as security vote every month. Wọ́n fún wọn ní mílíọ̀nù mọ́nà billions ló ń fáwọn gọ́vnà sí every month fún security vote. Olóyè Sunday Igboho béèrè owó, wọn béèrè anything. Kò sí nǹkan tó béèrè kọjá wípé kọ́lọ́ ń jí àwọn tó bá jọ táwọn fún wọn táwọn dé lọ. Nísìnyí báyìí wọ́n ti ń bọ̀ báyìí. Ẹ̀sọ́ dẹ̀ ń ké lórí ẹ̀yin ará Ọ̀yọ́, ẹ̀ fura ni. Ẹ wo gbogbo bí ẹ ṣe ń yẹ̀yẹ́ ra yín tẹ̀ ń ṣe oríṣiríṣi. Ẹ mọ̀ bóyá lè dá olóyè Sunday Igboho gan ló ń da Ọ̀yọ́ rú. Ọlọ́run gan fún ara ẹ̀, ó lè máa mọ̀ọ́mọ̀ máa da Ọ̀yọ́ state rú nítorí ọwọ́ tẹ nà sólóyè Sunday Igboho. Ó possible dáadáa kó tó di pé màá bọ́ sí ìpele kejì. Ọmọ Yorùbá, fẹ́yìn tẹ́ bá ní polówó ọjà tẹ́ fẹ́ gbé fún wa bí àgbà bá ní polówó ọjà bí ẹ pè wá sórí 081-76-03-4216 081-76-03-4216 WhatsApp òyìn ni o, tàbí nọ́mbà tí mo ló gbà tí mo wà ń bẹ̀rẹ̀ tí mi lè lù náà because ọ̀pọ̀lọpọ̀ ti mọ̀ mí sí nọ́mbà yẹn and nọ́mbà yẹn gan ló wà mọ́ àkègbè ìyẹn ti bẹ̀rẹ̀ tí mo fẹ́ pè é +229 01 57 74 79 70 +229 01 57 74 79 70. Oòduà ájúà kò ní bí ọ̀dàlẹ̀. Fẹ́yìn tó lọ́ bá dẹ̀ bùkún fún tẹ́fẹ́ support wa, tẹ́fẹ́ support ṣẹ́jú data ń ṣe, ẹ lè support, ẹ lè subscribe, ẹ like, kẹ̀kẹ́ bá pín fídíò fún gbogbo ọmọ Yorùbá. Ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ wípé presidency ti ṣí Sunday Igboho sílẹ̀. Ibi tó kù sí sìn òun ni Ọ̀yọ́ state. Ọ̀yọ́ state ló kù sí. Gọ́vnà Seyi Makinde àwọn ló kù sí lọ́wọ́ ń sìn láti free wọn. Gbogbo ẹnu ni mo fi sọ. Tí ó wà lẹ́yìn ibẹ̀ kí gọ́vnà jáde kí wọ́n clarify nǹkan gbọ́ nìyẹn allegedly. So fẹ́yìn tó lọ́wọ́ dé gbogbo àbùkù fún tẹ́fẹ́ support wa financially 021 41 68704 021 41 68704 GTB William Toluwa tó ti dànù máa rí ẹ̀. God bless you all.